Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. A kí yín bí ẹ ṣe ń tẹ̀lé wa. Àwọn Yorùbá máa pòwe wípé ẹni tí ayé ń tẹ̀lé ó sàn ju ẹni tí ayé padà ní ẹ̀yìn ẹ̀ lọ. A kí yín lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa. Lágbọ́ Ọlọ́run ọba, Ọlọ́run náà máa tẹ̀lé yín. Wàhálà àti ìdààmú kò ní wọnú ayé ẹnìkankan yín. Ẹ máa bá wa wo àwọn fọ́nrán wa, kẹ́ ẹ máa bá wa subscribe, kẹ́ ẹ máa bá wa comment, kẹ́ ẹ sì máa bá wa share líǹkì wa káàkiri. Lágbọ́ Ọlọ́run, iṣẹ́ tí àwọn ọmọ yín náà bá dáwọ́lé yóò máa yọrí sí rere o. Ọ̀rọ̀ kan ni mo ti wá fẹ́ fi tó wa létí lórí ọ̀rọ̀ ọba Ìwó, ìyẹn Rashidi ọba Oluwo, tí bàbá wa His Spiritual Eminence Adéyínká Àdìsá Ṣògoládé Arífánájogún tí wọ́n kìlọ̀ fún ọba Oluwo. Tábà ní ká wo ọ̀rọ̀ yẹn dáadáa, kì í ṣe àrífín, kì í tẹ̀ ń ṣe ìwà ìgbéraga. Bàbá wa His Spiritual Eminence Adéyínká Àdìsá Ṣògoládé Arífánájogún bó ṣe ń kìlọ̀ fún ọba Oluwo Rashidi. Ó jẹ́ nǹkan pàtàkì, ó jẹ́ nǹkan tó dáa, nítorí pé ọba Oluwo wọ́n ti ń ṣèṣe wípé àwọn kì í ṣe ọba Yorùbá. A ò lè pè wọ́n ní ọba Yorùbá, bẹ́ẹ̀ ni a ò lè pè wọ́n ní ọba Lárúbáwá. Kí nìdí tí àwọn nǹkan tí a fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn kókó tí bàbá wa His Eminence Arífánájogún tí wọ́n fàyọ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ, ó jẹ́ nǹkan tó jẹ́ ẹ̀kọ́ pàtàkì. Tábà ní ká wò dáadáa, báwo ni ọba ṣe máa wé láwàní ní nínú ààfin, lórí àpèrè? Báwo ni ọba ṣe máa mú gbó lórí àpèrè? Etí tó gbèsè tí yẹn kò fi gbọ́ ọ̀rọ̀ tó ti yé, torí wípé ilẹ̀ Yorùbá kì í ṣe ilẹ̀ Lárúbáwá. Nǹkan tí wọ́n bá ń ṣe ilẹ̀ Yorùbá la gbọ́dọ̀ máa ṣe, torí pé àkọ́kọ́ ìgbà tó fẹ́ jẹ ọba ní ìlú Ìwó, ó sọ wípé ọba Lárúbáwá ló fẹ́ jẹ, ọba Yorùbá ló fẹ́ jẹ. Tó o bá dẹ̀ tí wọ́n á mọ̀ wípé ọba tó jẹ nílẹ̀ Ìwó ó ti sú ẹ Rashidi, it's better kó o mọ̀ gbé adé tó gbé sórí mọ́, kó o mọ̀ dé mọ́. Báwo lọ́ba ṣe máa tàbùkù àwọn oníṣẹ̀ṣe tó máa ní òun fẹ́ rí àwọn oníṣẹ̀ṣe, nígbà tó yẹ pé a ti mọ̀ pé ọba ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe ni. Kí àwọn kìrìsìtẹ́nì tó dé, kí àwọn mùsùlùmí tó dé, ìṣẹ̀ṣe ló ti wà. Ìṣẹ̀ṣe la fi tẹ ilẹ̀ Yorùbá dó, ìṣẹ̀ṣe la fi tẹ ilẹ̀ kóòtù òjìrè la fi tẹ̀ dó. Kí ló dé tí ọba Rashidi ọba Oluwo tó máa tàbùkù àwọn ọba wa, tó máa tàbùkù àwọn oníṣẹ̀ṣe, tó bá mọ̀ pé bóyá òun máa tàbùkù wọn tàbí pé òun ò fẹ́ràn ìṣẹ̀ṣe? Kí ló dé tó kù ṣe fi àpèrè lẹ̀ tó ní pé òkè mi ìjọba yín mọ̀ kọ́ padà sílùú tó ti wá, kí ẹlòmíì kò bọ́ síbẹ̀ tí ó lè ṣe ìṣẹ̀ṣe? Gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun, ọmọọba Adeleke, bàbá wa Sínátọ̀ Adeleke, a kí yín lọ́pọ̀lọpọ̀ pé ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú iṣẹ́ gbogbo wa. Lágbára Ọlọ́run ọba, apá kò ní kún yín. Ẹ máa tún lọ second term lágbára Ọlọ́run ọba. Gbogbo àwọn tó ń ṣe fìlà ẹ fi wọ́n lẹ̀. Èyí òun káwí tolúwa ni àṣẹ, bí ọ̀rọ̀ bàbá wa Sínátọ̀ Ìbíkúnlé Amósù. Bọ́lá ń ṣe gbé Sínátọ̀ Ìbíkúnlé Amósù lékè, Ọlọ́run á gbé ẹ̀yin náà lókè lágbára Ọlọ́run láwọ́láwà lákùúwátá ilẹ̀ ìbílẹ̀ ilẹ̀ azim. Bàbá wa gómìnà, ṣe bá wa solution ṣe sí ọ̀rọ̀ yìí. Ṣé rí nǹkan tó ń dùn wá nù gbogbo ọ̀rọ̀ ọba Rashidi Oluwo ní pé bó ṣe ń tọ́ àbùkù bàbá wa Ọọ̀ni of Ifẹ̀? Kí ló dé tó máa tàbùkù bàbá wa Ọọ̀ni of Ifẹ̀? Mo fẹ́ jẹ́ kó yí ẹ lónìí wípé Ọọ̀ni rìṣà ò kì í ṣe ẹni àrífín, torí pé àkọ́kọ́ jẹ́ kí n sọ fún ẹ, Ọọ̀ni ò kì í sọ bá fẹ́ o. Ọọ̀ni jẹ́ ọba gbogbo ilẹ̀ Yorùbá, olórí aládé gbogbo. Ọọ̀ni rìṣà jẹ́ ẹnìkan ò ní bímọ ẹ̀kọ́ sọ́lọ́ ni tó ti yé ìyẹn bẹ́ẹ̀, torí wípé à ń jù ọ́ kò ṣe wí lẹ́jọ́, ìjà lára kì í tẹ́mọ̀rọ̀ tó ti yé. Jẹ́ kí n sọ fún ẹ, ẹni tó jẹ́ ọba Ilé-Ifẹ̀ gangan, ìyẹn ọba Lúfẹ̀ tó wà ní Ilé-Ifẹ̀, tá a bá ń rètí ẹ̀, wọn kì í ipò wọn ò kì í ṣe ẹgbẹ́ ipò ẹ tó ti yé. Torí wípé tó o bá ń lọ inú ìtàn, tẹ́ ẹ̀ bá ṣọ́ra ìtàn tó yẹ kẹ́, ìtàn tẹ́ ẹ̀ fẹ́ gbọ́ ní Ìwó, ẹ máa gbọ́. Tí Rashidi fẹ́ mú Ìwó gbọ́ ìtàn tí ò yẹ kó gbọ́, ẹ máa gbọ́. Torí pé orúkọ bọ̀ gbogbo ẹni tẹ́ ẹ jẹ́ ajá Rashidi, mi ní láti fún yín lẹ́sìn kankan o, but
bẹ́ẹ̀ bá sì tẹ́ bá ti ń sọ nǹkan tí ò yẹ kí ẹ sọ Rashidi àmọ́ fetí ẹ̀ gbọ́ nǹkan tí ò yẹ kó gbọ́ torí pé Rashidi wá láti wá ba ilẹ̀ Yorùbá jẹ́ ni Elédùmarè rẹ̀ ní gbà fún onílẹ̀mí ògbódò ọ̀rọ̀ tó ń gbénú lédì tó wó yẹ̀mùyẹ̀mù ọmọ kú ẹjọ́ ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọ ọ̀rọ̀ ògbógbó ṣàgẹ̀ṣẹ̀gẹ̀ ọmọ ṣíṣe ń rojú ẹ̀ṣẹ̀ ń bẹ̀bẹ̀ ó débẹ̀ tán ó dá pé wájú ló ṣe lọ yóò ṣe padà sí ìgbà tó mọ̀ wípé ó kì í sára àwọn ọba ilẹ̀ Yorùbá àmẹ́ lọ́ba Yorùbá náà o àmẹ́ lọ́ba ilẹ̀ Yorùbá so it's better kó quit kó kúrò lórí àga tó jókòó lé yẹn tó ti yé because àwọn tó máa mú ẹ gbọ́ nǹkan tí ó yẹ kó gbọ́ wọ́n máa mú ẹ gbọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ fáǹsì mi ní gbogbo àgbáyé mo bẹ̀ yín ẹ má bínú pé mo fi ìbínú sọ̀rọ̀ ṣùgbọ́n tí Rashidi ò bá ṣọ́ra á gbọ́ nǹkan tí ó yẹ kó gbọ́ torí pé ó ti ń tó gẹ́ báyìí gbogbo àwọn ajá tó ń rán yẹn tó ti yé wọn àtọ nǹkan kan o. kí ló fẹ́ fà á àwa tá à ń sọ̀rọ̀ yìí a kì í ṣe mùsùlùmí kìrìsìtẹ́nì ni wá a ò gbọ́dọ̀ sọ pé nítorí pé a jẹ́ kìrìsìtẹ́nì ká máa tàbùkù àwọn ọba wa nítorí pé bíbélì sọ pé ẹ fi ọ̀wọ̀ fún àwọn aṣíwájú yín ọlọ́run tẹ̀ pọ́n àwọn ọba lé púpọ̀ àwọn olóṣèlú ló bà gbogbo ẹ̀ jẹ́ àwọn ọba ló yẹ kó máa control gbogbo àwọn kọmíṣánná ni o àwọn ọba ló yẹ kó máa control ṣùgbọ́n nígbà táwọn olóṣèlú ti bà gbogbo ẹ̀ jẹ́ òun ló fi jẹ́ kó wọ́n máa tàbùkù àwọn ọba wa irú Rashidi ọba Olúwo yẹn kí ló dé tó máa fà á kí ló fà á tó máa tàbùkù Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ kì í ṣe ọba ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan tàbí ká yẹ pé ọba ilẹ̀ Ifẹ̀ ọba ilẹ̀ Yorùbá ni olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá ni tí gbogbo ọba gbọ́dọ̀ máa wárí fún mo máa ń sọ nínú ọ̀rọ̀ mi dáadáa mo máa ń sọ ní ọ̀rọ̀ fọ́nrán mi pé kì í ṣe ọjọ́ orí o ọjọ́ orí kọ́ ipò gangan ni gbọ́n kan tí orin tí Dr. Saheed Òṣùpá kọ ní ọjọ́ orí kọ́ làgbà ipò ṣálọ̀ ọ̀gá ọjọ́ orí kọ́ ipò ni ipòkípò tí ẹ̀dá bá bá rẹ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ipò tí Ọlọ́run tó gbé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ sí ni ọ̀rọ̀ tí bàbá wa Ṣògoládé tó sọ ó pọ̀ tí mi ò lè kà tán ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu wọn. to anything so gbogbo ojú tó ń wò mí ẹ ní ṣìṣe ilẹ̀ ò ní kánjú yín ìyẹn gbogbo àwọn tí ò bá ń sájà Rashidi ni mo ń ṣàdúrà fún o gbogbo àwọn tó bá ti ní àwọn náà máa gba àbọ̀dè fúnlẹ̀ Yorùbá ni lágbára Elédùmarè àbọ̀dè á gbà wọn lágbára Elédùmarè ilẹ̀ àkànjú gbogbo ẹni tó bá ti máa lóò máa gba àbọ̀dè fún ilẹ̀ Yorùbá gbogbo ìwọ tó bá lóò fẹ́ máa tẹ́tì Ọọ̀ni lórí àpèrè bàbá ńlá bàbá ẹ̀ tó wà òjò àpàbàtà àpàjẹwọjẹwọ etí ẹ̀ ikú àparú ẹni bẹ́ẹ̀ ni lágbára Elédùmarè gbogbo ìwọ tó bá jẹ́ wípé o ní bóyá o fẹ́ máa da Ọọ̀ni láàmú lórí àpèrè bàbá ńlá bàbá wọn tó jẹ́ wípé ẹ fẹ́ máa dà wọ́n láàmú lágbára Elédùmarè wọ́n ní ewé atakì tátàdí o lágbára Elédùmarè gbogbo ẹni tẹ́ bá fẹ́ máa dà Ọọ̀ni láàmú ẹ̀rí gbẹ́gbẹ́ pé lágbára Elédùmarè mo sọ ní nítorí pé wọ́n ní awúyáre kì í wí tiẹ̀ kó wọ́n sọ torí wọ́n ní kẹ́kẹ́ bá ìléwé iná ń dó mọ́ wàràwàrà lọ́mọdé tó pe èsì bọ̀ ilé ọ̀gbọ́n gbàtẹ́wé àràgbà ìjọ àkèrèdù kan bá ti tẹ̀lé ìjọ náà ló ń tẹ̀lé pa ìjọ ọmọ kékeré bá sáré wọlé wà lábẹ́lábẹ́ ìjọ náà ló ń ṣe fẹ́ jáde gbogbo ìwọ tó bá ti lóòní jẹ́ kí Ilé Ifẹ̀ ní ìsinmi ò ní ìsinmi látàárọ̀ dalẹ́ àríwẹ̀ àṣẹbẹ̀ ó dàbọ̀. ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn mi nílé káàkiri ní gbogbo àgbáyé ẹ̀yin èèyàn wa ẹ̀yin ọmọ Ìwó ẹ̀yin ọmọ ọba Ìwó kí lẹ̀ ń ṣe sí ọ̀rọ̀ yìí ọba Rashidi Olúwo ń tàbùkù ìlú Ìwó ó ń tàbùkù ilẹ̀ Yorùbá ẹ wo ọba Rashidi kì í ṣe ọba ilẹ̀ Lárúbáwá o tó yẹ pé adé orí rẹ̀ tó yẹ kó máa fi gbádẹ́rù tó yẹ pé láwàlì ló máa wé sórí nínú ààfin ọba tó ń mugbó nínú ààfin ẹ wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ yìí ẹ̀yin ọmọ Ìwó nítorí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wa his spiritual eminence wọ́n sọ ẹ má yẹ kí wọ́n tú ọ̀rọ̀ tí ò dá jáde nípa Ìwó nítorí pé tá a bá ka ẹrú wọ́n ní inú ẹrú á bàjẹ́ lágbára Ọlọ́run inú ò ní bàjẹ́ ẹ̀yin gbogbo akí gbogbo yín lọ́tún lọ́sí pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa lọ ayé á máa tẹ̀lé wa o ayé ò ní padà ní ẹ̀yìn wa o ẹ má bá a pín fún wa ẹ má bá a comment ẹ má bá a share èrè o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.